kíni kó tó di pé máa sọ̀rọ̀ kó tó di pé máa tú pẹrẹpẹrẹ ọ̀rọ̀ níbi ìròyìn ìbànújẹ́ tó tún ṣẹlẹ̀ yìí ẹ̀yin abiyamọ ayé sàmì àdúrà sí comment section a ò ní rìn níjọ́ tẹ́bí bá ń pọ̀nà ìjàmbá burú tí ó dé bá wa tí ó mẹ́mìí wa lọ tí ó mẹ́mìí àwọn ọmọ wa lọ tí ó mẹ́mìí ọkọ wa lọ tí ó mẹ́mìí aya wa lọ kó máa ní ṣẹlẹ̀ sí wa ní kù díẹ̀ kọdún 2026 yóò parí. ẹ sàmì àdúrà sí comment section kẹ́ ẹ share fídíò kẹ́ ẹ wá subscribe sí YouTube channel wa kí ló tún ṣẹlẹ̀ lágboolé àwọn òṣèré. Ikú mà tún ti mú kan lára àwọn òṣèré orí ìtàgé ilẹ̀ wa lọ. àṣẹ jọ mi mọ ẹ o jọ mi mọ ẹ o àmọ́ tá a jẹ sùn àwa lóko kókó la wà yìí o kókó la wà o à ń toko dóko à ń toko dóko kámọ́ ti oko roko ká má doko tí ẹ bá dó lóko dó kí ló jù sí lọ́mọ. èmi mo lọ mú rẹ. ọmọ rẹ ajọ mọ ẹgbẹ́ kan. bẹ́ẹ̀ náà ni ọ̀gá lọ́ni ká máa kó ká máa toko yá. Ikú ti mú Adésínà Òkìkí Òsìn èyí tó gbogbo èèyàn mọ̀ sí Jamuli ikú mà ti mú lọ ṣùgbọ́n irú ikú wo gan ló pa á. Eyín ò láàmú gbéyàwó nínú fọ́nrán yìí a sì tún wo torí pé àwọn òṣèré orí ìtàgé ńlá jàǹkànjàǹkàn ni a ti ń bọ́ síkànnì ayélujára ni a ti ń pariwo lóhùn rere pé ikú eléyìí lágbára o ẹni tí àsìlóòótọ́ ni pé tí èèyàn bá fẹ́ kú ìṣẹ́jú kan báyìí ló wà láàrin ikú àti ìyè. Ilé ayé mùráyé mùsáfáyé ẹ̀rù mà bà mí ọmọ ibùnà ádámù ẹ̀rù mà bà mí o mùráyé mùsáfáyé. Lánàá àbí kí n sọ pé níjẹta eyín ni Adésínà Òkìkí Òsìn òun àtàwọn ẹgbẹ́ rẹ̀ yòókù tó jẹ́ òṣèré orí ìtàgé ni wọ́n lọ ṣe àjọyọ̀ nílùú Èkó tí gbogbo wọn sì jọ jó tí wọ́n jẹun wọ́n mu wọ́n gbogbo wọn inú wọn jọ dùn síra wọn pátápátá ṣùgbọ́n àṣì àrímọ́ láwọn yòókù rẹ̀ ni wọ́n rí Adésínà Òkìkí Òsìn àṣàrímọ́ tí wọ́n ò rí náà nù. Kí ló wá ṣẹlẹ̀ gangan? Kí n tó sọ ohun tó ṣẹlẹ̀ ẹ jẹ́ àkọ́kọ́ gbọ́n tí Mr. Latin àtàwọn òṣèré kọ̀ọ̀kan ẹ jẹ́ á wo ohun tí wọ́n kọ síkànnì ayélujára tí wọ́n fi dárò Adésínà Òkìkí Òsìn. Presidency tampered in Mr. Latin ó ní may the soul of our departed colleague Adésínà Òkìkí Jamuli who tragically lost his life in an accident rest in peace. May God grant his family, friend, and colleague the strength and comfort to bear the irreparable loss. He will be greatly missed. Amen. Ẹ rí i pé Mr. Latin ó ti padà ṣàlàyé àtúwò táwọn kọ̀ọ̀kan àti pé ìjàmbá àwògán ló ṣẹlẹ̀ níbo ni ìjàmbá náà ti ṣẹlẹ̀. Mr. Latin ó lóun ṣàdúrà fún ìkan lára àwọn tó papòdà tó kọjá ń jẹ́ Adésínà Òkìkí Jamuli ilé ìtọ́jọ́ pọ̀ pàdánù ẹ̀mí rẹ̀ níbi ìjàmbá ọkọ̀ eléyìí tó ṣẹlẹ̀ níbo ni Jàmó níbo ni tí ń bọ̀ àti pé níbo ni ń lọ ẹ má lọ ibì kankan mò ń bọ̀ náà. Ó wá ṣàdúrà fáwọn ẹbí olóògbé ó ṣàdúrà fáwọn ọ̀rẹ́ ó ṣàdúrà fáwọn tó tún jẹ́ alásùnmọ́ àtòun gangan tán jẹjẹ́ kọ̀lé pé Ọlọ́run máa fún gbogbo àwọn ní agbára okun káwọn ò lè gbé irú nǹkan náà sọ́kàn. Ẹjẹ́ á tún wo ohun tí apá tó náà sọ torí gbogbo wọn jọ máa ń ṣeré papọ̀ náà ni. Ẹ̀yin náà mọ̀ yìí pé nínú àwọn tí máa ń ṣe gate man ní Adésínà Òkìkí wà. Ẹjẹ́ á gbọ́n tápá náà sọ. Apá náà bọ́ síkànnì ayélujára ó ní bó dà mí ó fagún débi pé èyí ó ti mọ̀ pé ó sòun gan ní èèmọ̀ pèsè pé bí èèyàn ṣe máa ń kú ní fọnáfọnṣu. This was not the promise and plan. Ó lélẹ̀ ṣe àjọsọ èmi àti yín àti àwọn nǹkan tá a ti nílẹ̀ bóyá àwọn eré tí wọ́n jẹ́ fẹ́ jọ sí. Ó ní everything just seems like dream. Ó
ó ní gbogbo ẹ̀ kàn dàbí àlá bí ìgbà tí èèyàn bá ń lálàá ló ṣe rí lójú ẹ̀. ẹ̀yin abiyamọ ayé àwọn ọmọ wa ò mà ní rìn ìjọ tìbí ń pọ̀ náà ẹ tún sàmì àdúrà kẹ̀ṣẹ́ àfídíò mú ń bọ̀ náà ká tó wá sọ ibi tí ń lọ ibi tí ń bọ̀ tí jàǹbá mọ́tò náà fi ṣẹlẹ̀. kódà kèésò nìkan ló bá jàǹbá mọ́tò náà lọ. ìkan lára àwọn tí wọ́n jọ ń ṣe náà tún ní Òkìkí Adésínà Òsìn. He said, Jamiloju, won't I be in that your video? I told him to join me now that the video is for him. He laugh and join. Eyín nígbà tí wọ́n jọ wà ní location tí wọ́n jọ ń ṣeré ó wá pé máa bọ̀ wá join mi kájọ sí short clip. I never knew it will be the last time on set with you. Ó ní àsìmọ̀ yìí pé eléyìí ni àrìmọ̀ mi tá a tún jọ wà lórí pé à ń wà lórí sẹ́ẹ̀tì à ń ṣeré. In this very video, nínú fídíò yìí, he was saying, Jamiloju, I no know say I fine pass you like this. Iyùn nígbà tí wọ́n jọ ń ṣeré tí wọ́n jọ ń dẹ́wẹ̀kẹ́ nígbà tí wọ́n wà lórí sẹ́ẹ̀tì. Ó ní what a life. Ṣé páyé kan ò tiẹ̀ jù báyìí lọ? Ṣé pé ilé ayé asán? Àfọwọ́lẹ̀ fọ́ọ́bà wà ní RIP ó pípé kò sùn rè eyín Òkìkí Adésínà Òsìn. ẹjẹ́ tún gbọ́n tí Akínọlá Àyà ká tó wá ṣàlàyé gbogbo ẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ ká wá bọ́ síkànnì ayélujára ká kọ RIP eyín fún olóògbé. Akínọlá Àyà ìyìn tó náà jẹ́ òṣèré orí ìtàgé ilẹ̀ wa òun náà bọ́ síkànnì ayélujára ó mọ̀ dàrú ó ní inna lillahi wa inna ilayhi raji'un ọ̀dọ̀ rẹ̀ láti wá ọ̀dọ̀ rẹ̀ láàsì padà sí. Ó ní this is sad eléyìí ọgbẹ́ ọkàn lọ́jẹ́ rest in peace Adésínà Òkìkí Jàmọ́lé òun náà kì í. ṣùgbọ́n rúkú wo ló wá pa Adésínà Òkìkí gẹ́gẹ́ bí ìwádìí tá a ṣe wọ́n nígbà tí wọ́n lọ sí òde kan eyín nílùú Èkó tí gbogbo wọn jẹ tí wọ́n mu tí wọ́n dẹ̀ dágbére pé ó dìgbò ó ṣe ó dàbọ̀ á tún pàdé nígbà míì. Bẹ́ẹ̀ ni Adésínà ti ọkọ̀ létí pé fíríjàngán ó dìlú Ìbàdàn àsí ọkọ̀ ẹlẹ́jẹ̀ l'Adésínà wọ̀. Ọlọ́run má jẹ́ àárín ìjọ tẹ́bi ń pọ̀ náà. Fíríjàngán láti ìlú Èkó wọ́n ń lọ sílùú Ìbàdàn bí wọ́n ṣe ń lọ dírẹ́fà ń tẹ̀ náà lọ ọ̀ ń tẹ̀ náà lọ ọ̀ ń tẹ̀ náà lọ. àfi bí wọ́n ṣe ní gbà ní ọkọ̀ náà lọ́lọ́ kọlu tírélà kan tó dúró jẹ́jẹ́ tiẹ̀ gbà bó ṣe kọlù báyìí tírélà náà tàkìtì ọkọ̀ wọn náà tàkìtì bí ẹ̀ẹ̀mejì kí wọ́n tó wí kó tó fọ̀ gbogbo àwọn tó wà nínú èrò wọ́n ti bá ṣẹlẹ̀ náà lọ. ẹ ṣe àfídíò kẹ́ subscribe sí YouTube channel wa.